orúkọ Olúwa pàápàá jùlọ ní dédé àkókò tí a bára wa yìí. Ó dẹ̀ fẹ́ Kristi Jésù Kristi kó wà pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ àná àwọn èèyàn Ọlọ́run. Bí a sì tún pàdé papọ̀ ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹta, ògo Ọlọ́run yóò farahàn láyé wa lórúkọ la Jésù Kristi Olúwa wa. Bí ọmọ àkókò tí a lè máa gbọ́ ọ̀rọ̀ yìí, àkókò tó lè dé sí ọ̀dọ̀ wa níwọ̀n ìgbà tó jẹ́ pé distance kò lè jẹ́ ìdíwọ́, Olúwa yóò bẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa wò ní orúkọ la Jésù Olúwa wa. Ó kí a káàbọ̀ sí apá ẹ̀kọ́ tòní tí a ń pè ní ìtọ́sọ́nà Ọlọ́run. N ta fẹ́ gbé yẹ̀wò lónìí, òun náà ni ìtọ́sọ́nà Ọlọ́run fún àkókò kọ̀ọ̀kan. Tí a bá wo ìwé Oníwàásù orí 3 látẹsẹ̀ ìkíní, ó jẹ́ kó yé wa níbẹ̀ yìí pé fún oríṣiríṣi àkókò àti ìgbà ni àkókò wà fún. Ìwé Oníwàásù orí 3 yẹn látẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ 8, oríṣiríṣi àkókò ní ń bẹ, oríṣiríṣi ìgbà ní ń bẹ. Ọ̀pọ̀ rẹ̀ la fẹ́, ọ̀pọ̀ rẹ̀ la fẹ́, ọ̀pọ̀ rẹ̀ la gbàdúrà fún, ọ̀pọ̀ rẹ̀ la gbàdúrà fún. Ṣùgbọ́n bí ti wulẹ̀ ọmọ, bí a ti wà nífẹ̀ẹ́ Ọlọ́run tó, bí a ti wulẹ̀ ká jẹ́ ọmọ Ọlọ́run tó, bó ti wulẹ̀ ká múra sí àdúrà àti iṣẹ́ ìsìn tó, ọ̀pọ̀lọpọ̀ àwọn àkókò wọ̀nyí a máa fẹ́ wá torí bí Ọlọ́run ṣe dá ni. Nínú tara a ní àkókò òjò, a ní àkókò ẹ̀rùn, àkókò ọ̀dá ń bẹ, àkókò ọ̀gbẹlẹ̀ àti àkókò tí òjò máa ń rọ̀ gan tí ilẹ̀ ó tún kọ̀. Bẹ́ẹ̀ náà ni nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n nínú àpá àkókò bẹ́ẹ̀ bá dé, bó ni a sì lè dúró ṣinṣin nínú àwọn ìtọ́ni ètò Ọlọ́run tí ó yé wa tí a mọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ fún ayé wa. Ayé tá a wà yìí gan náà ò dúró. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ gan jẹ́ ó yé wa pé ayé máa ń yí ni. Kẹ́ bá máa ń wo ọwọ́ oòrùn láwọn àkókò ẹ̀rùn, ẹ̀wù tó oòrùn tí máa ń yọ, ibi tó oòrùn máa ń dé láwọn àdúgbò wa. Tó tún dé ọwọ́ òjò, ẹ̀rí pé ọwọ́ rẹ̀ máa ń yí padà, afẹ́fẹ́ a máa yí padà. Bẹ́ẹ̀ náà ni ìgbà àti àkókò fún ẹnìkọ̀ọ̀kan wa. Wọ́n bá táwọn sọ nípa dídúró ṣinṣin nínú ìlànà ètò àti ìfẹ́ Ọlọ́run. Báwọn àkókò ìbá wa yí dé, bó la ó ṣe wá dúró tí a fi jẹ́ pé ẹsẹ̀ wọ́n múlẹ̀ nínú ìfẹ́ rẹ̀, tó rí pé a fi lè tún dúró nínú ìtọ́ni Ọlọ́run fún ayé wa. Àrí pé òkè ń bẹ, pẹ̀tẹ́lẹ̀ ń bẹ, ìmọ́lẹ̀ ń bẹ, òkùnkùn ń bẹ, ibi ń bẹ, ire ń bẹ. Àkókò ọ̀pọ̀ àti àkókò ọ̀dá, àkókò ọ̀gbẹlẹ̀ tí ó dàbí pé gbòǹgbò ẹ̀ sì rí, àkókò dàbí pé ẹ̀rí gidi táwọn jẹ́ ní ojoojúmọ́. Àkókò kan sì wà tó jẹ́ pé wọ́n dà pé gbogbo àdúrà táwa gbà ẹ̀rí rẹ̀ dà. Kì í ṣe pé Ọlọ́run farapamọ́ àbí pé Ọlọ́run sákò lé ìhà wa. Àwa ni kí a wo ìtọ́ni tí ó ń fún wa àti ètò rẹ̀ fún ayé wa. Bẹ̀tí tó lágbára ni pé tákòkò ìbádé, wọ́n jẹ́ pé àkókò ni wọ́n ń ṣàlàyé bá ṣe gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, bá ṣe rìn, bó ṣe ká sin Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló dàbẹ́ ni pé àkókò báyìí ló máa ń ṣàlàyé ìrìn wọn pẹ̀lú Ọlọ́run, ìgbọ́ràn wọn pẹ̀lú Ọlọ́run, ìsìn wọn pẹ̀lú Ọlọ́run. Ẹ̀rọ àwọn ẹlòmíì nínú ilé Ọlọ́run nígbà tí wọ́n bá dàbẹ́ pé wọ́n gbúrò pé nǹkan dáa, wọ́n gbúrò pé nǹkan ń ṣẹlẹ̀, tí wọ́n bá débẹ̀ tó dàbẹ́ pé àkókò tí ó dàbẹ́ pé nǹkan mè díẹ̀ tó ṣẹlẹ̀, wọ́n á fà sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé bóyá bí ìwádìí tí wọ́n sọ fún wa nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ fún wa ni pé tá bá ti dénú Jésù, oyin mọ́mọ́ náà ni, oyin àdùn, oyin mọ́mọ́ náà ni, oyin àdùn. Bí a bá ṣàlàyé ìyìn rere Kristi fáwọn èèyàn lẹ́kùnrẹ́rẹ́, tó bá di àkókò tí nǹkan máa ń yí padà, tó dàbí pé sọ́lọ́run wá dà, sọ́lọ́run bẹ́ẹ̀ lé yìí, wọ́n sì lè sọ ìgbàgbọ́ nù. Iná ló sì ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run lónìí. Ọwọ́ apá ìyìnrere kan tá a fi hàn wọ́n, òun náà ni wọ́n dì mú. Ìgbà tí apá ìyìnrere rẹ̀ yí padà, tí wọ́n tá a fi hàn wọ́n, tí wọ́n mọ̀ pé ń bẹ́nu Kristi àbí ń bẹ́nu ìrìn àjò. Kódà ìgbà tí èèyàn bá ní láti ìrìn àjò tí wọ́n sọ fún tí ń bẹ́nu ìrìn àjò yẹn, bẹ́ẹ̀ tá a wá sọ fún ìrìn àjò yẹn kò kún kò pé. Tó bá dé ibì kan tí a sọ fún pé ìrìn àjò yẹn tí tọwọ́ ìrìn àjò yẹn yí padà, ó ṣe kó fẹ́ padà, ó ṣe kó mọ̀lẹ́ lọ́mọ́. Ó ló ń pa ọ̀pọ̀lọpọ̀ lára lónìí yìí. Àkókò tí nǹkan dùn ń bẹ́nu ìrìn àjò náà,
àkókò tó dẹ̀ korò sámọ́sámọ́sá ó ń bẹ nínú ìrìn àjò náà. Ẹnu Genesis orí mẹ́rìndínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta, Genesis chapter 26 láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Àkókò ìyàn kan mú nílẹ̀ náà lẹ́yìn ìyàn àkọ́kọ́ tó mú. Ísákì wà nílẹ̀ Filistini, ó wá fẹ́ sákò ńbẹ̀ lọ sílẹ̀ Íjíbítì. Ọlọ́run sọ fún ẹsẹ̀ kẹta yẹn ní dúró ní ilẹ̀ yìí, dúró ní ibi yìí, dúró nínú ìlérí, dúró nínú májẹ̀mú, dúró nínú ètò àti ìlérí mi fún ọ. Ó lè dàbẹ́ ni pé ó mì díẹ̀ ni. Àṣẹ ẹni bàbá rẹ̀ ṣe tó jẹ́ Ábúráhámù. Ilẹ̀ ìlérí tó wà nígbà tí ìyàn mú lọ sí Íjíbítì, ńbẹ̀ ló ti fa Ágárì wá. Ìtàn yòókù yìí àwa tí a mọ Bíbélì tí a sì ka Bíbélì. Ágárì ọmọ ẹrú lódejì májẹ̀mú méjì lónìí tí ń bẹ láyé. Májẹ̀mú ẹrúbìnrin àti májẹ̀mú ọmọ òmìnira, Isaac àti Ismail. Nítorí àṣìṣe nígbà tí nǹkan yí padà, Isaac mímí rẹ̀ òun ló bí májẹ̀mú méjì lónìí yìí. Bákan náà ní Elimeleki, a pè Bethlehem Judah ilé àkàrà, ilé oúnjẹ. Nígbà tí nǹkan mìíràn ilé oúnjẹ tó dàbẹ̀ pé kò sí oúnjẹ, kò sí omi mu, Elimeleki kó ẹbí rẹ̀ ó dilẹ̀ Moabu. Ìtàn yòókù yé wa. Ìgbà dúpẹ́ pé Ọlọ́run já díẹ̀ gbanú rẹ̀ tó fi rí ààyè láti bless Ruth tó ṣe di pé ó di arábìnrin ìlérí. Nígbà tí Elimeleki máa padà kò padà ló dindi mọ́. Ebi ti fọ́nká, òun gangan ti kú, gbogbo ọmọ tó bí kú, ó kù ìyàwó àti ìyàwó àwọn ọmọ. Tó gbogbo àwọn ìrírí wọ̀nyí tó fi hàn wá yí pé àkókò a máa yí padà. Nígbà tó bá sì yí padà, a ò gbọ́dọ̀ jẹ́ kí ìyípadà àkókò kó mẹ́wàá kó nù fẹ́ àti ètè Ọlọ́run bí a ṣe dá ayé nìyẹn. A gbọ́dọ̀ mọ̀ nípa àkókò Ọlọ́run fáyé wa. Ohun gbogbo láyé lábẹ́ ọ̀run ló ní àkókò. Ohun gbogbo láyé ló ní àkókò tiẹ̀. Bẹ́ẹ̀ bá gbin ọsàn, ó ní ọjọ́ tí yóò lò kó tó di pé yóò máa so. Bẹ́ẹ̀ bá gbin ọ̀pẹ, ó lákòókò tó ní tí ó máa so. Ẹ lè gbin ọ̀pẹ lọ́jọ́ kan náà pẹ̀lú ẹ̀fọ́. Ẹ lè gbin kòkó lọ́jọ́ kan náà pẹ̀lú àgbàdo. Ẹ lè gbin ráìsì lọ́jọ́ kan náà pẹ̀lú pear àbí apple. Ṣùgbọ́n ọgbà tí wọ́n máa so sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣeré sáré torí àkókò tí a wò pé báyà àjọ bẹ̀rẹ̀, àjọ fẹ́yàwó, àjọ lọlé ọkọ, àbọ̀mọ ọdún kan náà ni wá tí a ti rí àwọn ẹgbẹ́ wa tí wọ́n ti lọ bẹ́ẹ̀. Àìwọ̀ ẹgbẹ́ wa tó ti wọ̀ wá ń kòtò, àwọn ẹgbẹ́ wa tó wà lẹ́wọ̀n, àwọn ẹgbẹ́ tó wà ní hospital bed, àtàwọn ẹgbẹ́ wa táwọn náà tó ṣe dáadáa jùlọ. Àwọn tó ṣáájú wa làwọn máa lé tó máa mú ká ṣeré ságẹ́ bí ọmọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti dẹ́n tí ò tiẹ̀ dúró lójú kan náà lónìí yìí tí wọ́n sì fi gbèsè wọn, tí wọ́n di àáyá àti ọ̀bọ tó ń bẹ látòrí igi kan lórí igi kan, látòrí òkè lórí òkè, nítorí tí ò sọnù tí wọ́n wá káàkiri. A gbọ́dọ̀ dàbí ìwé tí Jésù sọ fún wa nínú ìwé John orí 15:5. Ó ní ẹ máa gbénú mi ká sì máa kó náà sì máa gbénú wa. Bí igi ẹ̀ka igi ò lè so èso tó bá wà lọ́wọ́ ara rẹ̀, bẹ́ẹ̀ la lè so ohunkóhun tí a bá yára wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Bí ẹja ti nílò omi, tí igi nílò ilẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀ka igi nílò ẹ̀yà igi, bẹ́ẹ̀ la nílò Kristi láti wà pẹ̀lú wa ká sì máa gbénu rẹ̀ ní gbogbo ìgbà. Wíwà láàyè wa pẹ̀lú rẹ̀, kíkọ́nẹ́tì wa pẹ̀lú rẹ̀ ó ṣe kókó. Nígbà tí àwọn àkókò bá rí bí eléyìí ṣe wa, àárẹ̀ àpẹẹrẹ Jésù ó pèsè àkàrà fún wọn, wọ́n wá láti jọba. Nígbà tí ó lọ sí Jerúsálẹ́mù, wọ́n ní àṣàlàn sí ọmọ Dáfídì, ìbùkún tí ń bọ̀ lórúkọ Olúwa. Nígbà ọjọ́ kejì, wọ́n ní kàn má gbélébù. Ẹni pé sísìn Jésù gẹ́gẹ́ náà làwọn àkókò kọjá. Àárẹ̀ Àpọ́sítélì Pọ́ọ̀lù ń Kọ́ríńtì kejì látòrí 4 ẹsẹ̀ 4 lọ. Ó fi àkókò oríṣiríṣi tó là kọjá hàn. Mi ò mọ àkókò tí ẹ tó ń gbọ́ mi ńlá kọjá. Olúwa kó di àmú kó sì fi oore ọ̀fẹ́ kún ayé wa láti lè dúró irú àkókò tí a lè wà tàbí tí a bára wa pé Kristi ò yí padà. Jeremiah 29:11. Èmi mọ̀ èrò tí mo ní ṣe ọ, ìwọ Ọlọ́run fún wa yóò di mímú ṣẹ. Ète rẹ̀ yóò fi ìdí múlẹ̀, èṣù ní fàwátù, àìsàn ní fàwátù, bẹ́ẹ̀ ni kó ní fàwátù nínú Kristi Jésù. Bí ebèjì náà máa tilẹ̀ ń fẹ́ dúró, ìjì ó lọ torí pé fún àkókò kan ni ó ṣe yóò sì kọjá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ yóò rí lórúkọ Jésù la wà. Wòlíì Kìtàn Jeremiah lẹ tí ń gbóhùn rẹ̀. Nọ́mbà wa àti àdírẹ́sì wa náà lẹ ń rí tí a bá ní àǹfààní láti pè wá. God bless you. Amen.